ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist ní èyí tún lágbára o, èyí tún skẹ́ńskẹ́ o. ẹ̀yin èèyàn ẹ̀rí tí mò ń rẹ́rìn. Bàbá Erin ńlá wọ́n tún ti dára o, àrà ọ̀tọ̀ ni wọ́n tún dá o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Queen Naomi nítorí pé Ọlọ́run really ó show favour sínú ayé wọn. Ẹ mọ̀ bí Ọlọ́run bó ṣe favour Esther nínú Bible, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń favour Queen Naomi ní ìsinyìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n tún ti fún Tádéníkáwò ní 50% of the hotel. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé amógist kan wá tẹ́lẹ̀ pé kábíyèsí fún Tádéníkáwò ní 50% of ojaja mall. Ìpè wọ́n dẹ̀ fún Dr. Elizabeth ní 20% of ojaja mall. Ní ìsìn wọ́n ní kábíyèsí tó fún Tádéníkáwò ní 50% of the hospitality, which is the hotel. Then wọ́n tún wá fún Dr. Elizabeth ní 20% of the hotel. Wọ́n ní wọ́n wá fún Adéwàmí wá ní 10%. Wọ́n dẹ̀ fún Princess Diola náà ní 10%. Ẹ rí pé bàbá Erin ńlá wọ́n ṣe nǹkan àrà. Kábíyèsí o. Ẹ máa pẹ́ lórí tí àwọn baba ńlá baba yìí o. Mo yíká ọ̀tún, mo yíká òsì o, kábíyèsí. Èyí tẹ́ ṣe yìí, in fact, òun ló ń jẹ́ òun. Àkànsára sí yín bàbá Erin ńlá. Ẹ̀yin èèyàn lé, ẹ rántí ìgbà tí àǹtí wa fashion tó wá àtàkì Dr. Elizabeth tó ní ṣe bí ó ń gbèjà Queen Naomi ni. Ipe pẹ̀lú gbogbo ìjà tó ń gbé pé ṣe bí 20% péré ní kábíyèsí fún ní Ojaja hotel. Ókè ní ìsìn ó tún ti gba another 20 ní Ojaja hotel. Ṣé ẹ mọ̀ pé 20 ni wọ́n fún ní Ojaja mall tẹ́lẹ̀? Ní ìsìn ó tún ti gba another 20 ní Ojaja hotel. Ṣé kò máa jòun báyìí? Ẹni tó bá ní 20% of investment, mọ iye tó jẹ́? Mọ iye tó jẹ́? Àǹtí wa fashion bí ìgbà tó yẹ pé o ti kábíyèsí síwájú ni. Gbogbo investment wọ́n gbà tí Dr. Elizabeth bá bẹ̀rẹ̀ sí gba 20%. Ìwọ dẹ̀ ní 1%, ẹyọ 1% báyìí kábíyèsí ò fún ẹ. Nǹkan tó fi dá kéèyàn máa ṣọ́rọ̀ ẹnu èèyàn téèyàn bá fẹ́ sọ̀rọ̀ nìyẹn. Téèyàn bá ti ń ṣọ́rọ̀ ẹnu èèyàn ní máa bọ́ sí inú àkóbá. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn allegedly ni o. Ṣé mọ̀ pé mo sọ fún yín mi ò bá kábíyèsí gbénú palace o. Torí ìsìnlẹ̀ máa test pé ìgbà wo ló ṣẹlẹ̀, mi ò bá kábíyèsí gbénú palace. Nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí. A dẹ̀ ní àṣẹ láti torchlight sí gbogbo nǹkan tá a bá gbọ́. Ẹ̀yin èèyàn lé, mo bá Queen Naomi, mo bá wọn yọ̀ o. Ọlọ́run Elédùmarè aláàánú a tún máa ti kábíyèsí lẹ́yìn láti máa ṣe sí i fún wọn. Gbogbo investment wọn pátápátá kó máa fún Tádéníkáwò 50%. Wọ́n wá ní èyí tí bàbá wa ṣó wá ṣe pabambarì tó ń ṣe òní pọ́n wá keep 20% fúnra wọn. Ìgbà tí wọ́n bá dẹ̀ ti ní 20% kò wá tán. Ìyàwó tó bá fẹ́ dúró á dúró, èyí tí ò bá fẹ́ dúró á dẹ̀ra máa bá kádàrá wọn lọ. Gist tá gbọ́ níta ní ká mú wá fún yín, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nílé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jẹ́ kí n kí yín ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola túndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Lẹ́ẹ̀kan sí
ẹ kàn sí wa ní masholagist@gmail.com. à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan, owó pọ́kú ló bá dé. ẹ̀yin aráalé, a máa ń mú celebrity gist wa àti royal gist wa wá láti Monday títí di Friday. a dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics wa ní ọjọ́ Saturday àti Sunday la máa ń mú àwọn gist yìí wá. à ń ṣe advert wa ní weekend, Friday, Saturday, Sunday la fi ń ṣe ìpolówó ọjà wa. tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ kàn sí wa. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. èyí tí bàbá wa Erin ńlá ṣe yìí ó lágbára, nítorí pé bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ti fún Tádéníkáwò ní 50. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tún lágbára pẹ̀lú ìgbésẹ̀ tí kábíyèsí gbé yìí. wọ́n ní wọ́n keep 20% fúnra wọn, wọ́n fún Dr. Elizabeth ní 20%, wọ́n fún Princess Adéọlá ní 10% àti Adéwàmíwá ní 10%. bí a ṣe gbọ́ nìyẹn tí bàbá wa Erin ńlá ṣe fún àwọn ọmọ wọn ní investment yìí. ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ wípé kábíyèsí wọ́n wà very very intelligent, wọ́n dẹ̀ smart. nínú gbogbo àwọn obìnrin tí kábíyèsí fẹ́, tálẹ̀rò pé ó nífẹ̀ẹ́ kábíyèsí lẹ́yìn Queen Naomi? tálẹ̀rò? ẹ kọ sínú comment section. lẹ́yìn Queen Naomi ẹni tó tún nífẹ̀ẹ́ kábíyèsí ó ní Dr. Elizabeth. ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ o mi ò correct o, ẹ kọ sínú comment section. Dr. Elizabeth ò ever ní kábíyèsí lára rí látọjọ́ tí kábíyèsí ti fẹ́, kò ní wọ́n lára rí. ó help wọn ní gbogbo ọ̀nà ipe kíkún iná omi fi padà wá sínú palace. so why tí kábíyèsí ò ní máa fún ní 20% of the investment? wọ́n máa fún ni nítorí pé èèyàn dáadáa ni wọ́n, èèyàn re ni wọ́n, èèyàn tó jẹ́ pé ó ní ìtẹríba fún kábíyèsí ni, ó dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí dọ́kàndọ́kàn. kò wá nítorí owó, kò wá nítorí title. ọjọ́ wo lẹ rí kí Dr. Elizabeth jáde kó máa parade bí gbogbo àwọn olórí ṣe ń parade? ẹ ti máa mọ̀ pé this woman she has class, very responsible woman, very educated woman. ká máa fi wọ́n wé àwọn tó jẹ́ pé wọ́n wá sínú palace yẹn nítorí ogún ni, nítorí owó, nítorí title. kò dẹ̀ sẹ́ni tó gbórúkọ wọn rí nígboro tẹ́lẹ̀ o, kò sẹ́ni àti ẹ̀gbúrò orúkọ wọn, bí ti ẹ̀gbórúkọ wọn rí rárá. àfìgbà tí kábíyèsí fẹ́ wọn iná náà wá di celebrity àpàpàǹdodo, níwọ̀n wá ní jẹ́ ká gbádùn, níwọ̀n ní jẹ́ ká rí mímú. ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní bàbá wa Erin ńlá wọn ló ṣe nǹkan àrà. nǹkan àrà ni kábíyèsí ṣe nǹkan àrà. bàbá Tádéníkáwò ṣe nǹkan àrà, bàbá Princess Adéọlá ṣe nǹkan àrà, kábíyèsí ṣe nǹkan àrà o. olúwa ṣeun o, olúwa ṣeun o. so kò jẹ́ bó ṣe jẹ́. ẹ̀yin ará lé, bí kábíyèsí ṣe pín gbogbo àwọn investment yìí fún àwọn tó jẹ́ pé wọ́n lè mójútó fún wọn, kò ń ṣe àwọn tó yẹ pé lẹ́yìn ìgbà tán bá fún wọn ní investment lọ́dún kan sí méjì wọn ò ní rí nǹkan kan fi ṣe mọ́. so kábíyèsí mọ nǹkan tó ń ṣe. so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. ṣókí báyìí ni ọbẹ̀ oge. ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share videos àti gist wa, Ọlọ́run Elédùmarè ọba aláàánú a máa bá mi dúró tì yín o. ẹ ní tọrọ jẹ o, ẹ ní tọrọ mu o, ẹ ní wọ àkísà kẹ́yìn aṣọ o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.